Wọ́n dàbí ẹni tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sí láyé wọn. Wọ́n fi lóyìn. Because tí ìbá ṣe aṣíwájú Ọ̀fà tó tún wá wọn jókòó tì í. Lẹ́nìkan kẹ́ mọ̀ ẹ́ pé tó wá ká mi láyé. Bẹ̀tẹ̀ ńtọ́lọ́ba kọ̀. Tọ́lọ́ba ti kọ́. Kò ṣe tí ẹnìkan lè ṣe. Kò ṣe bẹ́ẹ̀ lè ṣe sí. Ẹnìkan ló sóògùn sí mi, ẹnìkan ló sàfihàn irọ́ ni, kò sẹ́ni tí ì sí. Ara yìí sòkúta. Ó ti pẹ́ tí mo ti sọ fún mi. Wọ́n ní àṣìkò ìgbòho, à ń lọ à ń bọ̀, igun là ń lọ, èyí ó dùn ọ́, ẹsẹ̀ ó dùn ọ́, àpò dùn ọ́. Èmi náà mo sọ president ní 2016, mo tún sọ president ní 2021, mo sọ president lẹ́ẹ̀mejì. Tẹ́lẹ̀ wọ́n ti fẹ́ parí mi kò sẹ́ni tí ó ní ìgbà èèyàn láàyè nǹkan tí ń ṣe ní òun ni wọ́n tọ́jú. Ṣé dókítà ló wá bá mi jáàgùn tí wọ́n ti mú mi? Ẹ jẹ́ ká kàn ní mánì ó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá ọmọ ọlọ́run. Bẹ̀tẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ sí a káà ní róògùn olóòdò fi kẹ́ ẹni tẹ́ lọ pàdé ìgbọ́n. Ẹ wá pàdé wọn. Bálá dúpẹ́ fún yín. Bálá dúpẹ́ fún yín. Ní irú ẹgbàá o. Ìgbàgbọ́ ìwọ̀n dá ní. Ìgbàgbọ́ ìwọ̀n dá ní. Mọ́tò ní. Ariwo ní. Bá a mọ́tò ní. Èyí tó dẹ̀ mi kò tọ́jú mi mọ́ ẹni. Ó wá tọ́jú mi mọ́ tètè gbàgbọ́. Àwàjèrè lẹ́gbà ẹ̀yìn ò ní jáàmù ẹ̀mọ̀ ìlọ́lá ẹ̀ ní kó èrò kí àwàjèrè olùgbé mo kú ọlọ́mọ lórí o ọlọ́mọ tẹ̀sí gan o ẹlẹ́kọ́ àdójú wa o wálẹ̀ sí gan àmọ́ lórí o torí tiẹ̀ náà ló jẹ́ kí o jókòó láti wà lórí báyìí káàfin ìjọjọ tó fà lọ́la àṣìpẹ̀lẹ̀ tí wọ́n lè ẹ́míà tó náà tó lọ bá ibẹ̀ ni mo ti kọ́kọ́ lọ láti ibi aago kan mo lọ kí wọn so láti gbà láti darí sí ìgbé tó bá di lọ́la kò sí kanjúkanjú mo rò pé tálíkà lè rí èmi tètè jí gbogbo nígbà bá ṣe títí aago mọ́kànlá àwọn àjẹjọ máa lọ sọ́fà lágbára ọdún kò sí pé gírígírí ẹ̀sùn ẹnára ilé yìí lẹ́wà wọ́n ti bí mọ́kànlá a máa lọ fà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ìgbà bàbá mi ẹni àlọ́ ọba máa ń yàn lẹ́ẹ̀ mọ́ni wọn jọ sílẹ̀ òsibí tó ń lọ bẹ́ẹ̀ ní dé o lónìí kan ti sọ fún òsibí tó ń lọ bẹ́ẹ̀ ní dé o ìyẹn lẹ̀kan máa sáré wọn ìṣẹ́jú márùn-ún náà ló wà
àìdá kọ́ bá kó ti lásídẹ́ǹtì àbọ̀ ọba awọkọ̀ rẹ̀ bàjẹ́ ó ti kọjá rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín ọlọ́mọ bùsọ̀rọ̀ sí ẹ má ti bẹ̀rẹ̀ lé bàbá ní ká ní Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Bàbá ní ká ṣe àmín. Bàbá wa àgbà wọ́n ní àwọn kí bàbá wa Olofa. Ọ̀sùtù tẹ lọ rẹ̀ ọ̀sùn méjì náà ni ẹ lọ́sẹ̀ kan lọ sùtù ẹ lọ́sẹ̀ méjì mẹ́ta tí ó fún àwọn tẹ́ bá ti ní máa lọ kò sí tí ò lè ṣe bó lè sọ̀rọ̀ ó lè ṣe tàbí rẹ̀ ó gẹ̀gẹ́ pé bó bá dílé lè ṣe àwọn kó so kò sí jáde tó bá dòjọ jímọ̀ ó lọ ṣàdúrà pálá sí ráńpẹ́ mo ti gé at half mask nígbà tó ti lọ gbọ̀n ṣẹ́jú ọgbọ̀dọ̀ yìí mọ́ṣáláṣí 2 to 2:30 torí mi náà ní sílẹ̀ nígbà tó everything is closed tó bá di next week tó ẹbí máa ṣe pàtí inú ìgboro káàkiri díẹ̀díẹ̀ tó bá dé ìyànṣẹ́ méjì sí you can fly to anywhere mọ̀ bóyá dókítà ṣàlàyé fún wa pé lẹ́yìn ọ̀sẹ̀ méjì this week only Friday àdúrà Friday àti mọ́ṣáláṣí ẹ bá ti ṣe ẹ tó wọlé lọ tó bá di another Friday 1 week later ẹ bá ti ṣe àdúrà àárọ̀ àti mọ́ṣáláṣí ó ti tú ilé kan máa ṣe kò sí nǹkan kan mọ́ ẹ bá ti ń lò ní déédéé ilé ẹ̀kọ́ ẹ̀ bá ní àwọn òògùn ìtàkọ̀ ẹ̀sọ̀ kò sí pé ẹ máa pàdé ọ̀ sí tèmi tó mo dúpẹ́ mo dúpẹ́. Bàbá ní àwọn fẹ́ kí kábíyèsí ni. Bàbá ní téèyàn bá ní kàn án máa sọ̀rọ̀ ètò òun fẹ́ pa àwọn nu. Bàbá ní ọ̀rọ̀ ó ti di ara wọn. Gbogbo bí wọ́n ti ń ṣiṣẹ́ lára àwọn àgbàlagbà wọ́n kùn wọ́n lórun bàbá ò sùn wọn ò sùn oorun ò sí lára bàbá mọ́. Ìjọ tọ́lọ́run bá ní kó kùn àwọn dé àwọn ó sì sùn pẹ̀lú àlàáfíà àwọn tó jí láti wá òru láti jí á sọ̀rọ̀ tílẹ̀ ó fi mọ́ ni. Bàbá láwọn kí kábíyèsí. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Bàbá nígbà táwọn lọ torí wọn ò gbé mi lọ wọn ò gbé bàbá lọ pẹ̀lú ẹsẹ̀ bàbá ni bàbá fi rìn fúnra wọn. Níjọ́ Thursday wọ́n sì travel Friday láàárọ̀. Ọlọ́run ò jí ó dá àgbàlagbà wólẹ̀ tí bàbá fi travel. Bàbá máa ń sọ fún kábíyèsí nǹkan báyìí ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀. Bàbá ń pamọ́ra láti má bà kábíyèsí lọ. Ìmí bàbá ń pamọ́ra láti má bà kábíyèsí lọ́kàn jẹ́. Bàbá níjọ́ mi tí nǹkan bá ń ṣe ẹni téèyàn bá ń fẹ́ràn èèyàn lè gba kú ẹ̀kú látara ronú. Èèyàn gbọ́dọ̀ máa ní àmúmọ́ra. Àárẹ̀ rẹ̀ ò ní san tí ó fi kú. Èyí téèyàn ó mọ̀ọ́kàn kú òkú tó lọ ń bẹ. Èyí ó kàn fojú fò dànù. Ọfẹ́ lọ náà. Kò sí tó lè lọ táláyé àmọ́ mánéjì ẹ̀ ni. Bàbá tó wá gbéra
láti Ọ̀fà. Wọ́n wá lu ọ̀sẹ̀ kan pẹ̀lú bàbá ní Àbújá. Ìjọ́ tí bàbá dé, wọ́n wá bá bàbá ní wọn ò yálé wọn. Ọ̀dọ̀ bàbá ni wọ́n kọ́ wá. Wọ́n jókòó ti àgbàlagbà. Wọ́n tún wá. Wọ́n wá bá bàbá nílé ọ̀dọ̀ wọn. Ibi tá a wà. Gbà tó yá ayùn bàbá tún mú kábíyèsí. Wọ́n ní kí bàbá ó wá sílé àwọn. Wọ́n fẹ́ fi wo ìrìn àti àlàáfíà. Wọ́n ní mọ́tò àwọn gangan ni kí wọ́n fi wá gbé bàbá. Bàbá lọ síbẹ̀. Ìgbà tí kábíyèsí rí ẹsẹ̀ bàbá. Wọ́n láwọn ó jẹun lálẹ́ yìí. Àwọn náà bàbá kọ́ pé wọ́n ní bó o ní. Bàbá la dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Téèyàn bá fẹ́ràn èèyàn, jẹ́ni tó fẹ́ kó mọ̀ pé o fẹ́ràn. Kó hàn lójú rẹ. Kó tún hàn níbi ọ̀rọ̀ sísọ. Bàbá ní kó tún wá hàn níbi ìṣesí. Ibi tá a ti mọ ìfẹ́ nu. Àwọn ará hospital wọ́n bi bàbá pé ṣé chief níyín ni? Pé ọba ni ẹni tó wà yìí. Bàbá ń fún wọn lésì pé bẹ́ẹ̀ ni ẹ padà mọ̀. Ó sì kù díẹ̀. Ó sì kù díẹ̀. Ẹ wo bí kábíyèsí bí wọ́n ṣe tó nínú ayé. Wọ́n wá lu ọ̀sẹ̀ kan lọ́dọ̀ àgbàlagbà. Tó sì pé láti wá jókòó ti bàbá. Wọ́n tún máa wá pè pé bó o ní. Ó kéré jù lójúmọ́. Wọ́n pe bàbá nígbà mọ́kànlá. Ó kéré jù. Wọ́n tún máa pe mufti. Wọ́n wá pè wọ́n. Bóòlù ọ̀gá yín. Kí ni tún ń ṣẹlẹ̀? Bàbá gbìyànjú púpọ̀. Tí nǹkan ò bá ṣẹlẹ̀, èèyàn ò ní mẹ́ni tèèyàn. Èèyàn ò tún wá ní mọ bóun ṣe tó lọ́wọ́ èèyàn. Àìmọye àtẹ̀yàn lè para rẹ̀ nítorí wọn. Bàbá ní àwọn sì lè pààyàn tiwọn. Gbogbo àwọn èèyàn ńláńlá kábíyèsí ń jẹ́ ó yé wọn pé ó fẹ́ tẹ bàbá imam. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ńláńlá tí wọ́n mọ̀ látọ̀dọ̀ kábíyèsí ni. Tí wọ́n sì ṣe nǹkan ríbíríbí. Pẹ̀lú ògo Ọlọ́run. Ọlá àyè tágbàlagbà wà báyìí. Ọlọ́run ti fọ bàbá mọ́. Àárẹ̀. Ó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ni è. Ọlọ́run máa fi pẹ̀ṣẹ̀ rẹ̀ ni. Tọ́lọ́run bá gbèrò rẹ̀ pẹ̀lú ẹrú kan. Yóò wá má dánwò wá. Pẹ̀lú àárẹ̀. Ọlọ́run fẹ́ wò ó bó ni ó ṣe, ó sì fẹ́ wo ohun tí ó máa sọ. Bàbá ní Ọlọ́run má jàrá ó ní mí. Dìsín. Bàbá ní àwọn fẹ́ lè sọ pé àwọn ò mọ̀ pé ó rẹ àwọn. Torí kò sí tí bàbá ò ṣe. Jọ́kejì bàbá rìn. Wọ́n nílò ìyàwó ní.
Bàbá ní ẹ mọ̀rọ̀ èèyàn tẹ́ gbà lálejò. Olówó kọ̀ mí ní rí. Mo lè yọ ọ́ tó kọ̀ mí ní rí. Bá pàdé bàbá ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní kò sọ fọ́nà kó má jà rò nìyí. Bàbá sọ fọ́lọ́run pé kó má jàrá ó ní àwọn. Ọlọ́run sì gbọ́ bẹ́ẹ̀. Kábíyèsí wọ́n gbìyànjú. Wọ́n tún wá sọ fún ọmọ sí. Wọ́n tún wá sọ fún wa. Ẹ wá gbóúnjẹ. Ẹ wá gbóúnjẹ. Ẹ jẹun kẹ́yó. Ẹ jẹun kẹ́yó. Wọ́n kún ọ lọ. Bàbá kó a lọ. Bàtà wa débẹ̀ ẹ máa jẹ ẹ̀kọ́ jẹ túwó ráìsì. Ẹ̀kọ́ jẹ túwó ráìsì. Ẹ jẹ gbogbo ẹni. Ẹ jẹ gbogbo ẹlé. Bàbá kò pín àgbò sí méjì ṣeré. Bàbá ní kí wọ́n pín àgbò sí méjì ṣeré. Tá máa ń ṣe lódìdí un. Ẹ lọ jẹ tán nílé. Ẹ lọ jẹ tán nílé. Ẹ rí ẹ kìdìkìdì. Sáwọn ẹni kọjá láàrin abẹ́ ẹ̀ lè ṣe. Bàbá gbìyànjú gan. Wọ́n ṣe kọjá tó bá máa ń ṣe. Wọ́n ṣe kọjá tó bá máa ń ṣe. Ó ti di ṣe bàbá sọ́mọ. Ó ti wá di ìṣe bàbá sí ọmọ. Tá à ní fẹ́ kó kú mọ́ni lójú. Àkọ́kọ́ àdúrà mi kábíyèsí. Àkọ́kọ́ àdúrà bàbá fún kábíyèsí. Tẹ́ fi ń jẹ́ gbàdà kan sí tẹ́ fi ń jẹ́ ọlọ́fà. Bàbá ní tẹ́ ẹ fi ń jẹ́ ọlọ́fà. Bàbá ní ayé wa níwọ̀n pé ń bẹ mọ́. Ẹ máa pẹ́ dáadáa ni. Bàbá ní máa pẹ́ dáadáa ni. Ọlápọ̀lọ́ àrẹ́sì ní kádàrá. Ọlápọ̀lọ́ àrẹ́sì bàbá fún kádàrá. Bàbá sì gbà fún un. Bàbá ò wá ká. Ọlápọ̀n ló ní àwakọ́lá ní. Bàbá ní táwọn fẹ́ sọ yọ Ọlọ́run ló ní. Ọlọ́run jẹ́ ní yókù. Àmín ní ọlọ́. Bàbá ló burúkú jù. Kéèyàn ó parí iṣẹ́ kó má jẹ́ kó wá kú dànù. Kábíyèsí. Bàbá lè ti mójútó Ọ̀fà débi tó ti yè. Ìtí wọ́n ń so. Ìtí ń so. Ẹni ẹlẹ́ni. Wọ́n wá ní. Wọ́n wá sọ́spítà. Wọ́n tún wá bá bàbá ńlé. Kábíyèsí ń sọ fún bàbá pé Imam àjọ lo 50-50 sí. Tó bá wà ní 50-50 kó fọ́ máa yẹ yòókù gbà wọ́n kí àtúnwá mọ́ bẹ́ẹ̀. Tó bá yẹ kó adé di 50-50 sí. Ṣé tó bá kú bẹ́ẹ̀ kó máa mú. Fún ìdájí lórí. Kó máa mú. Ẹ̀wò fẹ́ tó ga. Bàbá ní ẹ̀wò fẹ́ tó ga. Bàbá tí ò fẹ́ mọ sàárè mi. Bàbá tí ò fẹ́ mọ sàárè bàbá. Kábíyèsí. Bàbá ládùúgbò ẹlẹ́ẹ̀kẹta. Erin ni àwọn tẹ́ tara wọn jáde. Àmọ́ gbà tẹ́ dé. Kìjikìji yín. Ó wá lọ́tìyàn mi. Gbogbo ń tẹ́ bí. Gbogbo ń tẹ́ bí. Ọlọ́run sì wọ́n lórí ọmọ. Àbá tí ó ṣe rí nu. Ọlápọ̀lọ́ ṣẹ̀ṣẹ̀ fún àgbàlagbà mọ́ ni. Bàbá ládùúgbò ẹlẹ́ẹ̀kẹrin. Tátù tọrọ. Àsìkí. Lẹ́gbẹ́ wọ ẹnu pò yìí. Kábíyèsí. Nínú ìtara. Gbogbo tí bá ń di owó fún yín. Ọlọ́run bàjẹ́. Sì ní jẹ̀kóró. Ọlá ń tọ́lọ̀ fi ń jẹ́ Ọlọ́run. Kábíyèsí. Ìlú wa tóbi. Bàbá ló hàràǹtà. Bàbá ní èèyàn ńláńlá sì kú bẹ́ẹ̀. Kábíyèsí. Bàbá ní táwọn bẹ́ẹ̀ tọrọ yìí. Ẹni tí ò bá dùn mọ́. Yóò ra wàhálà láwìn. Bọ́fà ṣe tó yìí.
Àmín ya Allah. Ibi tí ó lè fún yàn kọ́ndíṣàn. Pèsè nu ó ka ọ. Ọmọ ṣe ta bá ní ọ̀sẹ̀. Sọ́ba sì ní ọba yìí. Àmín ya Allah. Àwọn olórí ibú tí máa gba àṣẹ kúrò lẹ́nu ẹni. Torí ìlú mi. Ọba ń lọ sí géètì ní olówó. Wà ní bàbá ń sọ ẹni tí ó pé jòkó bẹ̀ à ń bọ̀. Àmín ya Allah. Ọlá ń tọ́lọ̀ fi ń jí Ọlọ́run. Bàbá ní sẹ́ ń tọ àdúrà wọn. Bàbá láwọn ń sọ tàṣẹtàṣẹ ni. Kábíyèsí. Nítorí kẹ́yìn àti bàbá lè wọ̀lú. Ẹ tún wá dé kalẹ̀ ẹ ń sọ fún bàbá pé pẹ̀lú wọn lẹ́jọ́ wọ̀lú. Àgbákò bá lú ẹnu. Bàbá nínú àdáwò tó lágbára jù òun ni kò fẹ́ràn èèyàn ẹni tó fẹ́ràn tó rò pé yóò fi ọ padà kó mọ wá fẹ́ lòmíì tó yàtọ̀ sí wọ. Kó má fẹ́ ọ. Kéèyàn wá lọ kúngbà náà. Ayé ó súnyàn. Kábíyèsí. Bàbá ní tábì kalẹ̀. Bàbá ní bẹ́ẹ̀ ti fẹ́ káwọn ó ṣàárẹ̀. Bàbá ní ẹ fẹ́ káwọn ó ṣẹ̀sín. Bàbá nítorí ẹrù yìí kò ṣeé gbé pẹ̀lú ààrẹ. Tábàlà gírídì ipò kò dá fẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ ni o. Tábàlà gírídì ipò kò dá fẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ ni o. Kò ṣe yáàyàn lò. Kò ṣe yáàyàn lò. Yóò bàjẹ́ kó ilé o tó sú o. Yóò bàjẹ́ kí ilé o tó sú. Olóhùn ni fẹ́ kó bàjẹ́ o. Bàbá ní olóhùn ni kì í fẹ́ kó bàjẹ́. Kábíyèsí. Kábíyèsí. Bàbá ní pẹ̀lú ògùn Ọlọ́run. Bàbá ní lọ́lá àwọn tí wọ́n bí àwọn. Tí wọ́n sunkún sọ́dọ̀ tó náà fi mí sẹ̀sẹ̀ fún wọn. Tí wọ́n fi bàbá sẹ̀sẹ̀ fún wọn. Tọ́lọ̀ fi bàbá sẹ̀sẹ̀ fún wọn. Àmín o. Àmín Allah. Orí àga ọlá yín. Ọ̀nà òní bá ń pàṣẹ rẹ̀. Tó bá ti rin ọlá. Bàbá ní kó tó kú ló kọrí ó ti wọ mi. Ayé burú. Bàbá ní tábárì ni wọ́n máa wọ́ọ̀tì. Bàbá ní tiẹ̀ bàjẹ́ nù. Wọ́n èlò ìrùkẹ̀rẹ̀ nínú yàrá. Wọ́n èlò ìrùkẹ̀rẹ̀ nínú yàrá. Wọ́n lọ lùkọ̀ mọ̀ lọ sọ́wọ́ àti wọ́n àti ẹ̀rẹ́ ọba bẹ̀. Wọ́n wá àgbẹ̀ wọ́n jọ wọ́n pariwo àti ilé àfihàn. Kálukú ti ń ṣe ń tán fẹ́. Ẹnìkan tó lè pé ẹ̀ka ẹ̀. Supreme. Ó lọ́ba. Ó lágbára àti pàṣẹ ní. Bàbá ní Ọlọ́run tì mọ́nú lé òun. Bàbá lẹ́ràn fẹ́ tẹ ní. Kò ní di kórìíra. Ń tún òfin ní pé ipò kábíyèsí mọ́. Alẹ́ ní sàgbákò rẹ̀. Insha Allah. Bàbá ní gbogbo àwọn tí wọ́n ràn wọ́n lọ. Tí wọ́n ṣe dáadáa. Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. Bàbá lọ́lọ́ wọn dà lámàrin wọn rú. Bàbá ní Alhaji wa Najimuddin. Ẹ̀ẹ̀mejì ni wọ́n wà lójúmọ́.
kódà lálẹ́ àná a sọ̀rọ̀ pẹ̀lú àgbàlagbà dìgbà tágbàlagbà lọ sùn ni wọ́n lọ wọ́n tún padà wá. Aláàjì wa Táyọ̀ Ṣítù wọ́n máa ń di 11:30 kí wọ́n tó lọlé. Ìyálóde tí bàbá fi dé oúnjẹ tó lé ní 50,000 ni wọ́n ń gbé wá fún àtàǹjẹ lójoojúmọ́. Àwa ń há oúnjẹ. Kí làwọn máa jẹ báyìí? Ẹ̀yìn ni Akájọgbọ́lá Darussalam ẹ bá airport nílé wọn. Ibẹ̀ náà ti máa wá lójoojúmọ́ àtìyàwó wọn. Ẹni tó bá lọ́fà ò dáa ìlú bàbá rẹ̀ ni ò dáa. Ọ̀fà dá o. Àwọn èèyàn wá ń ṣe dáadáa. Bàbá ní tọ́lọ̀ bá fẹ́ hàn yàn lémọ̀. Bàbá ní àárín ẹ tí ò mọyì rẹ̀ ni lọ́lọ́ ò dá sí. Kò ní jẹ́ni tí ó kà sí ló máa ní. Mo wá tí ìfi gbé kọ́ọ̀lù ni pé mo tà yẹn sọ mo wá gbé kọ́ọ̀lù fa ọwọ́ ìwádùn òun mọ̀ dá gbogbo kọ́ọ̀lù. Bàbá wa ń gbé gbogbo kọ́ọ̀lù. Bàbá ń dá gbogbo èèyàn lóhùn. Bírú wọn bẹ́ẹ̀. Aláàjì wa Sàrábà Ṣítù. Nígbà tí mo ti ẹ̀pà lójú lẹ́gẹ̀ẹ́ mo ní ẹ̀jẹ̀ wò ní. Bàbá ní ẹjẹ́ kan wọlé. Mo ti ń ṣe bí òde bí ọ̀rọ̀ kó tí ìbá ti sọ̀rọ̀ máa ẹ̀rọ máa ra sọ lóko ọ̀rọ̀ mọ́sá lórí ibú. A máa sọ̀rọ̀ ní ìtọ́nà fi yẹ mí nù. Bẹ́ẹ̀ ni. Sísọ lọ̀rọ̀. Bàbá láwọn èèyàn wá ṣe dáadáa púpọ̀. Gbogbo àwọn ọmọ Ọ̀fà tó wà Àbújá Aláàjì Àsánì Oyèlékè Ọláwọ̀nyí tí wọ́n wá sàbújá àfìgbà tí wọ́n wá àbákan. Gbogbo àwọn àfáà òní gbogbo àwọn student tó wà ní àwọn Northerners yányán wọ́n tún pàdé bàbá l'Àbújá. Wọ́n ṣe tún gbé àwọ́dù fún bàbá láàárọ̀ nínú. Wọ́n ní talẹ̀ ní táwọn èèyàn ń wá wọ́ọ̀kì yìí. Bọ́yẹ̀ tún fún bàbá láwọ́dù láàárọ̀ inú. Láàárọ̀ yìí ká tó máa bọ̀. Owó tí kábíyèsí dà sí bàbá lápò. Bàbá bùúlù hàn. Lọ́gbẹ́ kí ní àwọn ọmọ tó ń fi kábíyèsí àfọ́tò tó gbé lọ́fà. Mo lọ gbé síta múnà. Ọwọ́ rẹ̀ ló wà. Àwọn pe ariwo. Àbáyà ní pilot lọ́la tí photographer wa wà ní. Máa bọ̀. Èyí yóò kàn ní pé. Wọ́n pe Aláàjì ariwo. Aláàjì wa náà jíbu ní ìyàsí. Àwọn ti sàdéhùn pé àjọ ń bọ̀ alẹ́ ní. Àwọn mítì mi ń bẹ lọ́la. Tó bá rí bẹ́ẹ̀. Ariwo sì ń bọ̀ sí Àbújá. Wọ́n ń bọ̀ sí Àbújá ń tiẹ̀. Ariwo yìí. Bàbá tó jókòó yìí. 2002. Ní 2002. Àràbá tí mo ṣe. Àràbá tí bàbá ṣe. Yàrá kan náà wọ́n jọ sùn. Ariwo ni wọ́n máa bá mi gbé ẹrù. Bàbá ariwo yìí ni máa bá bàbá gbẹ́rù. Pẹ̀lú orí wọn yìí. Pẹ̀lú kátó yìí. Wọ́n máa ru ẹrù lè má mú Ọ̀fà. Àwa wà ní Káàbà ìjọ kan. Àwa wà ní Káàbà. Wọ́n sọ fún mi. Wọ́n á sọ fún wa. Ó ní yẹ́yẹ́ tí a máa dé dìbò yìí. Yányán téèyàn dé ní kò sẹ́tẹ̀sẹ̀. Ẹ̀yin náà ò dé bẹ́ẹ̀. Allah. Bí téèyàn máa dé ẹ̀yin náà ò dé bẹ́ẹ̀. Ní ariwo. Ní bàbá ariwo yìí. Yóò bá di ẹrù. Wọ́n wá di ẹrù fún bàbá wa Imam Agba. Wọ́n mọ̀ nípa rẹ̀. Wọ́n máa ká róòdù ẹrù. Àkọ́kọ́ ń gbẹ́rù. Ariwo sì máa bẹ̀rù báyìí. Bàbá ariwo wa ń bọ̀. Ní ìdájí yìí.
láàárọ̀ yìí nàánà tó wá padà látàkùjá sí nàánà tó wá padà sí Ìlọrin yìí nígbà bá rí pé ní jẹ́jì náà tí mo fi sọ ohun tọ́gà ti sọ yìí n ò ní yí padà wọ́n wá kó jẹ̀mọ́ lẹ́yìn àsìkò yìí mọ̀ dùn. kábíyèsí ṣàdúrà fún yín Ajabrazaki àìwo olùkọ́ni ọmọ súnmọ́ yà ìwé ní mọ̀ pé àìwo yẹn wọ́n máa dá ń tó pè fún àwọn ọkọ̀ yín. ọkọ̀ yín ọ̀tẹ̀ wá pàdé bàbá Imam Agba inú yín náà ni mo wá rí lọ́dọ̀ rẹ ní tí mo Ọlọ́run sì wò bá lè ní bí mo ṣe ní kí n lè múra sí wà. àsádánwò ó tún jẹ́ àbó tún máa bá àti rí iwájú Ọlọ́run ọ̀nà ìfẹ́mi wá ìtàbí Wahab Agbádé ẹ mà ga bàbá ti bọ́ sọ́dọ̀ ẹ mà ga nígbà tó lè ráàyè sí mi ìwàlàgbọ́ kan alágbé aláàrọ̀ la láti bí láàmà lọ Ọ̀fà lápadà wá bí náà ni bàbá kàmọ́ àlọ́ ilé o ẹkú padà sáyé iná tó lọ fá wọn tún dáyé padà ọ̀rẹ́ kábíyèsí kan bẹ ń rìn létí bèbè ọkọ̀ gbà Ọlọ́run bá dá padà à ń lọ yányá tí wọn ò mọ̀ pé àwọn tí ẹ̀ fẹ́ bímọ Ọlọ́run sì tún dá padà ẹ máa pìpíà agbìyànjú ni o Ọlọ́run ní kò tí ì tásìkò ara ti yá èyí bẹ̀rẹ̀ lọ sí ẹ jẹun tẹ yóò kó padà àwọn alálàáfà àdúrà lọ́sàn lóru ọlọ́jà gbogbo jàmbá bàbá lẹ ṣé o láti pàdé bàbá wa Imam Agba bàbá nínú àwọn dùn inú Olofa sì dùn kọ́lá bí yamọ bàbá yẹ́sì rí àyè àjọlá bàbá wa nájímù dé yà sí àjọlá àwọn nù àtúnkọ́kọ́ ọlẹ̀ wọ́n tún wá ní ọkọ̀ ilẹ̀ wọ̀ jẹ́gbẹ̀dẹ́ airport láti Àbújá gan wọ́n tó fi security tì í gbogbo wọn bá tá ní tẹ̀lé bàbá dé airport àti ọmọ wọn lẹ́sẹ̀ náà kọ́lẹ̀ tí o wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́mọdé àti àfi ẹ̀mí dúró àtọ́fàásìkì dúró àti àfi àdúrà dúró ọlọ́mọdé bàjẹ́ mẹ́rin ọlọ́mọdé nìkan àfọlọ́ wọ́n ní Fátíà náà láàké lórúkọ Imam Agba àtàyè tẹ́ fi wọ́n sí nínú ìlú Ọ̀fà àbálà wọn tún pẹ́ fún yín pé ẹ ṣeun àwọn àtọ̀rọ̀ fún ààrẹ bọ́ba jíròrò Imam Agba ààrẹ lọ́dọ̀ kábíyèsí àmírù náà ní tó jẹ́ ààrẹ àtọ̀rọ̀ wájú kábíyèsí gbogbo wọn ní ọkọ̀ wá ìyá Bàṣírù àwọn èèyàn pọ̀ aláàyàn wa kó wa bá mi náà wa kó wa bẹ́ẹ̀ ni máa olówó gádà lọ́tẹ̀ ní wàá bú ẹkún lọ́tẹ̀ wàá bú ẹkún kí ló ṣe yín ẹ ti máa ń fara pamọ́ fún wa ṣe é béèrè ká fún yín ni. wọ́n sọ ẹkún ni. bẹ́ẹ̀ ni bàbá pè ní aṣíwájú. Máàm. Tá a bá dàgbà tá a máa ń lọ tá a lọ́kọ̀ mú lọ ọmọ dojú tí a. Dáhìá Ọlọ́run tó yìn jìnnà kálẹ́kà wú. Gómìnà gẹ́gẹ́ wá wá wá. Gómìnà kan wá. Gómìnà gẹ́gẹ́. Gómìnà yìí Abdulrahman Abdulrazaki òun gẹ́gẹ́ ó sì gbìyànjú ó sì bẹ̀bẹ̀ ọlọ́mọ mo rán Agbájé sí gómìnà. Bàbá rán inú mo ti rán yẹn wọn tẹ́lẹ̀. Mo sọ fún un mo ní kẹ́lọ́ bá mi kí wọn. Amóore nífà á sí èrè ní òní. Á sí èrè ní ìyá ṣe pé oore ní Ìfà. Wọ́n á tún wá. Pẹ̀lú ọlá wá orúkọ àwọn àmọ́ ẹ̀dá wọ́n fẹ̀mí tì í wọ́n tún ṣe nọ́mà ẹ bá kí bàbá sọ jáde ìka lórí rẹ̀ ìwà ayé yà kà lọ ìka èmi sì ṣe kà àwọn ẹṣẹ kà ẹ ti ẹ̀kọ́ a kábíyèsí gan mọ̀ sí mọ̀ wọ́n mọ tó túwò wọ́n mọ tí gómìnà yìí túwò. Mo sọ fún bàbá kẹ ó tún nǹkan wò wọ́n sì bá mi kí sí ìbá sọ ó tún nǹkan wò wọ́n lè bá mi kí bá sì ti kí olùdarí àìmọ̀ọ́rẹ́ nù ẹ̀dá láìmọ̀ọ́rẹ́ nù
ọlọ́mọ ṣe ara ìmọ̀ ọlọ́mọ ti ṣe ara ìmọ̀ ìwà náà ìmọ̀ ìlú kú dáadáa kò ní kú dáa olóògùn ọlọ́run kábíyèsí ẹṣẹ́ o kábíyèsí ṣáàtì tó bá jà alifáàtì alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín. ìdíyàwó sílẹ̀ tí bàbá ti ń rújú olùdé dáadáa olúwarí òde dáadáa kẹrù kí mo dé dáadáa ẹ lè mọ̀ pé bàbá wọ̀lú dáadáa ṣe sọ̀rọ̀ dáadáa ṣe sọ̀rọ̀ dáadáa ìyẹn ló ń gbádùn ọba bàbá fún ọba fún kìnìún méjì ńlá kò gbádùn ọlọ́run níjọ́ sì ṣe wọ́n wà nípò jí báyìí ẹwà ń kò jí ìtẹ́nì ló ṣe ọ́ ẹgbẹ́ sínú oòrùn kó sóòrùn padà ní ṣíṣe ṣíṣe ẹ̀dàkùn káyọ̀ dára wa torí kan náà wọ́n fẹ́ lórí àti dé ìní ọ̀la àwọn ti dé ìní ìyàlẹ́bí ìgbàdí ìdúpẹ́ àwọn ọ̀fàná ń pè mí ìgbé pọ́ọ̀lù gbogbo ìyẹn wá ti gbọ́ lọ́pàá mi ti wọ́n mo ti ní tọ́lá kó lè wá pàdé màmá gbogbo wọn pátá. ká pàdé láti bí ọ̀kẹ́ bisikì. gbogbo ẹni lọ fún ọ bàbá ẹ má wọ pẹ̀lú ìyọ̀ ọmọ náà. àkókò wọn balance. bẹ́ẹ̀ ni ibẹ̀ láti wá ṣe kẹ́lù tọmọ lọ ní. bẹ́ẹ̀ ni bàbá màá ń sàn. a ti ń pè mí ní pèmí ní sẹ́yìn máa fún ọ lábọ̀ nítorí àgbòjọ́ náà.